Hmm. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ṣé rí Elizabeth yẹn? Ah, ejò lábẹ́ ewé ni. Orí gbogbo ayé ṣe ń pítì Elizabeth láàfin yẹn. Orí gbogbo èèyàn ṣe ń pítì ẹ̀. Ah, ọmọ ọlọ́mọ jẹ́jẹ́ ni. Oníwà tútù ni. Oníwà ṣe kinní kan. Ó lóun ò ṣe àṣẹ pretender burúkú. Orí Naomi dẹ̀ máa ń mú gbogbo wọn. Àtẹni tí Naomi ṣe dáadáa fún. Àtàwọn tí Naomi ṣoore fún tó ń fi ibi san fún Naomi. Àti àwọn tó jẹ́ pé wọ́n ń jẹ Naomi wọ́n ń fẹ́. Ah, agbára Kristi. Ọlọ́run wa ò ń ṣọba àká. Ọlọ́run ti ṣetán láti mú ìyà olúkálùkù fún wọn. Ṣé rí pé bọ́n ṣe wà yẹn, ọkàn wọn ò balẹ̀. Wọ́n ní Naomi pé wọ́n fẹ́ kí Naomi ọkàn Naomi balẹ̀. Ṣé ọkàn tiwọn ló máa balẹ̀? Kó lè balẹ̀. Kó lè balẹ̀. Ṣebí Naomi tiẹ̀ máa ń rí ibi tó máa ń lọ kíákíá àti lọ sí Accra lọ rest. Tí ò bá jẹ́ kábíyèsí. Kábíyèsí níbi tí ó ti máa lọ rí Naomi. Bẹ́ẹ̀ ni. Àwọn tó kù, pẹ̀ fún ẹ̀lẹ̀. Àwọn tó jẹ́ pé ṣe náà ń bẹ̀bẹ̀ fọ́kọ. Ẹ rí Naomi bó ṣe níyì. Kò sí ibi tí Naomi ò níyì sí. Ó níyì sí gbogbo àgbáyé. Gbogbo àgbáyé náà ń wólẹ̀ fún Naomi. Ọ̀rọ̀ kan ṣáá ni gbogbo èèyàn sọ sí Naomi pé wọ́n ò rí èèyàn bíi ti Naomi. Torí ẹ̀ tí ń bá sọ lọ sọ̀rọ̀ máa ní ẹni tọ́lọ́run bá ti dá kò ṣe farawé. Ta ló fẹ́ farawé Naomi nínú gbogbo yín? Ẹ kàn farawé. Ẹ lè bá. Lókè lẹ́yẹ ń fọ̀. Bí Naomi ti ṣe tó ti gbìrègèjìgè. Tí Naomi ti di first person nílé kábíyèsí. Òun náà ló máa gbégbá orókè. Ẹ kàn ń jẹ owó Naomi ni. Ẹ fẹ́ forí wórí. Kẹ wá fi fìlà dé dúdú. Ẹ ti ṣe. A ní kẹ́ yé ṣe bí mọ́. Ẹ yé ṣẹ̀ka mọ́. Ìkà ò pé. Wọ́n ní ìkà ò pé ọ̀rẹ́ wa má máa ṣe gẹ́gẹ́ bí olórin wa kan. Ó tán àbùkù. Ẹ wo Elizabeth tó yìí bẹ Naomi ní last week. Òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Òun mọ nǹkan tó wá sí òun ní kinní. Òun ò ṣe gbá. Òun ò ṣàwò kó dáríjì. Òun ti repent. Naomi kẹ̀dẹ̀rẹ̀ onínúure kíákíá. Bínú ẹ̀ ṣe mọ́ lọ́kàn ẹ̀ mọ́ ní gbogbo ìṣe ẹ̀ mọ́. Kíákíá á ti dáríjì. Ẹ bá ṣẹ̀ Naomi ní 20 times ní èdè kíákíá tẹ wá síwájú ẹ ti dáríjì. Ẹ wo gbogbo àwọn olórí yẹn tó ń tẹ́ káàkiri. Tó pera wọn ní olórí. Tó fi túláàsì tó fẹ́ gba olórí ní ọ̀dọ̀ kábíyèsí. Bẹ̀rẹ̀ àsìkò yẹ wọ́n. Wọ́n kàn ń show off nínú screen tá bá rí wọn. Kò yẹ wọ́n. Wọ́n ò jẹ́ queen. Wọ́n wo gbogbo àwọn tó fẹ́ fi ṣe queen kábíyèsí ò rí. Ọlọ́run ti yàn. Àwọn aládẹ̀ tún yàn. Àwọn ṣe God. Ẹ wo gbogbo àwọn tó yan Naomi. Wọ́n sọ pé àwọn fẹ́ kí Naomi di queen láàfin. Ó tán bùkù. Nọ́bà ní ṣe lè Elizabeth. Kí kábíyèsí tó dé láti UK. Wọ́n ní téèbù kábíyèsí ti kún fún dọ́kúmẹ́ǹtì. Àwọn invitation lóríṣiríṣi àti àwọn oríṣi. Wọ́n nígbà tí kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní jà. Ó já sí ìgbà tó wáyé. Ó ṣàárẹ̀ Queen Elizabeth. Ó ti ṣe wedding kínní. Ó ti ṣe wedding program. Ó ti ṣe gbogbo ẹ̀. Ó ti ṣe gbogbo kò sórí téèbù pé kí ọ̀dìn rìṣà bá. Ó ti kó wedding gown. Ó ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ló ṣà package gbogbo ẹ̀ sí orí téèbù. Ó ti ra ríǹgì náà ó ti fi sí. Kí wá nígbà tí kábíyèsí wá tú ríǹgì tó tú invitation ló bá rí pé olórí Elizabeth tó ní pẹ́pẹ́ sí òun fẹ́ ṣe wedding. Kí kábíyèsí bá dé kó má wulẹ̀ jà pátá. Òun ti lọ pín wedding invitation káàkiri.
tó ti forúkọ fọ kábíyèsí sí àtorúkọ àti kábíyèsí pé òun fẹ́ wẹ̀dì kábíyèsí ní next week ṣé next week ni àbí next month ó ní àwọn ti kọ́ ó ní kábíyèsí orí kábíyèsí tọ̀nà lẹ̀ ó ní kán lọ bá wọn pè Elizabeth wọ́n ní kí Elizabeth dé síwájú kábíyèsí wọ́n ní ṣe ló ya kúnlẹ̀ kábíyèsí ni ta ló ní invitation yìí ó ní kábíyèsí òun ni torí òun wọ̀n pé tẹ́ bá ti dé pé ẹ máa bízì gan ẹ máa ṣe tó bá ń bẹ kábíyèsí pé kó jọ kó fòrùka sóun lọ́wọ́ because ó ti sú òun kóun wà láàfin kó jẹ́ pé kábíyèsí òun mọ ipò tóun wà ní ààfin kábíyèsí kó tètè wẹ́ẹ̀dì òun kó fòrùka sóun lọ torí ìyẹn nìkan náà ló kó òun kù kí kábíyèsí kó jọ kó má fi òun ta káàtì ní ààfin kó má yẹ pé tòun gbé ìgbà tí gbogbo ẹ̀ ti wà báyìí kó lè mọ̀ pé kábíyèsí fẹ́ fẹ́ òun ni wọ́n ṣe ń fẹ́ yàwó pé bí kábíyèsí kàn ṣe fi òun lẹ̀ pé òun ò mọ stage tóun wà láàfin òun ò mọ position òun tóun wà láàfin kóun lè mọ ibi tó kábíyèsí fẹ́ fi òun sí kó mọ ibi tóun ń lọ kó dè mọ ibi tóun ti ń bọ̀ kábíyèsí ni ǹjẹ́ ṣọ́pọ̀lọ́ ẹ pé ṣá are you out of your mind téèyàn bá fẹ́ ṣe wedding fún yàn ṣe bí corporation àti arrangement àti agreement náà fi ṣe wedding ọkùnrin àti obìnrin máa ń agree kan tó ṣe wedding papọ̀ ìwọ ń plan wedding pé kì í ṣe wedding fún ẹ ẹni tó fẹ́ ṣe wedding fún ẹ yẹn kedere ìyẹn ò mọ̀ pa ẹ̀ pé wọ́n ní bí kábíyèsí kàn ṣe mú kíní wedding invitation yẹn tó fi sórí tébù ṣe ni kábíyèsí wá ya wẹ́lẹ́wẹ́lẹ́ ló dà sí lójú orí gbogbo yìí ti dọ́ta ó ní ta ló sọ fún yín pé òun fẹ́ ṣe wedding fún anybody ó lẹ́yìn tó ń fẹ́ ṣe wedding fún lòun ti ṣe wedding fún pé kí Elizabeth kó má fọkàn sí pé Naomi ò lọ o Naomi ń padà bọ̀ òun nìkan níyàwó tóun ní òun nìkan náà dẹ̀ ní ẹni tóun lè wed after Naomi kò sẹ́ni náà kò sọ́ba náà tó tún lè wed ìyàwó gidi ìyàwó kan tóun ní òun lòun ti wed yẹn kí gbogbo ẹ̀yin tó kù kẹ́yà tètè lọ wá bí gbà ó wọ́n ní kábíyèsí tán sọ pé ṣe lára tiẹ̀ ń kan pẹ̀lú gbogbo bó ṣe lọ ṣe wàhálà ní UK tó bẹ Naomi bẹ̀bẹ̀ títí òrùka ti dọ́wọ́ Naomi náà ẹ má wulẹ̀ jàǹpátá kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe Naomi ti gba òrùka ó ti gbà náà ni ó ti di ìyàwó kábíyèsí ni for life tí Naomi bá ṣe gbogbo rọbọrébé tí kábíyèsí tí Naomi ti sọ fún kábíyèsí at the end of the day ó dìgbà náà Ọlọ́run yìí máa yanjú ẹ̀ ó máa bá kábíyèsí àti Naomi yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè bẹ́ẹ̀ ni Bíbélì sọ pé ẹni tí òun yàn òun ni Ọlọ́run ṣe lógo ẹni tó òun yàn òun ló dá lọ́lá ó ti yan kábíyèsí àti Naomi ó ti yàn fún kábíyèsí yẹn Naomi nítorí ẹ̀kú ẹ má wulẹ̀ jàǹpátá ẹ má wulẹ̀ ṣera yín léṣe kábíyèsí sì sọ pé ó lóun ti dì sóònù yín òun ti dìnáàsì pé òun ò fẹ́ ìyàwó kan ṣokùnrin tóun fẹ́ ó lóòótọ́ ẹ lè pọ̀ ṣùgbọ́n ìyàwó tóun ní nìkan ni Naomi kábíyèsí kì í ṣe pé bóyá àhesọ àbí wọ́n ń sọ wọ́n fi sí abẹ́ ahọ́n sọ kábíyèsí declare fún gbogbo ó wà ní íńtánẹ́ẹ̀tì ó declare fóun ti dìnáàsì wọn pé kán kú báyìí ní alẹ́ òun ní ìyàwó kan ṣokùnrin tí Ọlọ́run ní kóun fẹ́ òun náà ni Naomi kò síbẹ̀ ṣe lè ṣe ẹ̀yin èèyàn mi ò jẹ́ ẹ má wulẹ̀ jẹ́ kán jàǹpátá ẹni tí a fẹ́ rí la fẹ́ rí kábíyèsí ti rí ìyàwó ẹ̀ náà ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ìtókù ẹ bá mi ṣí ẹ bá mi subscribe
kẹ́dẹ̀ bá mi share, kẹ́dẹ̀ bá mi love ẹ̀. Ààbò Ọlọ́run á dájú lórí yín o. Ọwọ́ tẹ fi ń ṣe sẹ̀, tẹ fi ń tẹ̀ka. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Àkàndùn ò ní wọ̀ o. Ibi ò ní wọ̀ o. Nǹkan ire lẹ máa fi ìka yẹn máa ṣe o. Tógo bá ń jẹ́ tọlọ́run lókè lágbára ẹ̀jẹ̀ Jésù. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin olólùfẹ́ Naomi. Ibi ò ní bá yín o. Ayọ̀ àti àlàáfíà la máa fi lọ́dún yìí já o ní agbára ẹ̀jẹ̀ Jésù. Èṣù ń ṣe lásán, bàbá mi ti gbé gbogbo agbára wọn dè. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa, àmín.